ọkùnrin àbóbìnrin lọmọ ló bá ní à ìbejì ni máa ìbejì Jésù Kristi gbogbo èyí tẹ́ ẹ sọ̀rọ̀ mi ìmọ̀ ìbejì tẹ́yìn sọ ọkùnrin méjì làǹtìlanti ní Àgbàlá bí ẹ bá gbọ́ gbọ̀ngàn ó pọ̀ mọ́lẹ̀ ni wọ́n jọ bí ìmúmú ní ìbejì ọkùnrin méjì ní Àgbàlá bí síta tí èmi mọ̀ ó dò fóònù ìwòbò àfi bí àṣà sí àti èdè. Ìyálájé ti tú àṣírí àwọn ìbejì tí Àgbàlá Gabriel tó bí síta o. Ta ló bí ìbejì f'Àgbàlá Gabriel gangan? Báwo ló ṣe jẹ́? Níbo ni wọ́n ti pàdé? Ṣ'Àgbàlá Gabriel ṣó ń tọ́jú àwọn ìbejì yìí? Ṣé ìyàwó Àgbàlá Gabriel ṣó mọ̀ sí ọ̀rọ̀ àwọn ìbejì yìí? Ẹ wo inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti subscribe sí YouTube channel wa ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe button yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Fóònù ìwòbò àfi bí àṣà sí àti èdè nílé ìbádé ó dùn mọ́ ní Àgbàlá dùn bó lè ti dùn ráyé àwọn lọ sótẹ́ẹ̀lì ó lo fake mask mo ní ṣe àwọn tó ń hòtẹ́ẹ̀lì tẹ́lẹ̀ lọ àwọn bẹ̀rẹ̀ wọn ní wọn ní social media wọn ní fóònù lórí fóònù wọn hòtẹ́ẹ̀lì ní wọn nígbà tó parí revival àti dájì tí dájì dì lord tí dájì wa tó wà àtúntò ní ṣọ́ọ̀ṣì ní dájì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dájì nígbà táwọn ṣojú dájì tán ìdájì bá tún fi òkú gbà wọn ṣe ẹ lo kọ́ńdọ̀mù wọn làwọn lo kọ́ńdọ̀mù ni dáàbì wá dùn ẹ nìyẹn kí ló wá ṣe é bá lóun wá lóyún ẹ wọn mo ti dé nìyẹn ti fa fọ ara ẹ jẹ nídìí yẹn òun mú wà Àgbàlá dùn wá padà wá sọ pé òun lóyún mo ní kí ló fẹ́ kí ló tẹ̀lé bá lòun lóyún ẹ máa kò dé pé kí ló fẹ́ kó má ní pẹ́ ìyá alájẹ ló sọ pé kẹ́nìkan lọ ṣàmọ́ṣọ́ ebi dẹ̀ smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kíní kan kò fẹ́ ṣíṣà ó dẹ̀ máa ní ìdòwò bí i 10 million tó máa fi ṣíṣà tó máa ṣe é mo ṣàpàdà ká sí ẹ̀ wà Àgbàlá dùn àwọn dá pẹ̀sì olódùn olóyún olóṣẹ́ àwọn dá pẹ̀sì ìyá alájẹ Àgbàlá dùn ẹ̀kiri kò promise kó máa fẹ́ òsìta kò fẹ́ òkú. ìdílé má bàa bẹ̀bẹ̀ o màmá ẹ sábọ̀d àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ tí ìwà tí ó wà lọ́wọ́ Àgbàlá kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀. kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn ṣì máa continue o èmi ò kí parọ́ fún yàn ìfi báwọn ni mo wá sọ yìí o. ṣẹ́rí bó nílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ ní 7 million naira. ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fa yóò wàrà akówó fẹ́ nìyẹn. kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because ká ní mo fẹ́ polówó lẹ̀ fún ma ní ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹ́ ẹ tà tẹ́ bá rí tà èyí lẹ́ni 500,000 ó yẹ kó ti wà bẹ́ẹ̀. irú ilẹ̀ yẹn kò ní tà ó lè tà 9 million ó lè máa yọ 4-5 lórí ilẹ̀ kan kó ti fà yọ. èyí tó ṣe fárábìnrin yẹn tóbìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 80 million ọlọ́run ló ní pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn tó jẹ́ ẹni tó gbọ́rọ̀ sí mi lẹ́nu tó jẹ́ pé nígbà tí mo gbọ́ sí ó ṣetán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá pàgbàlà pé mi ò gbọ́ mi léèrè ń gbọ́ wọlé ní 80 million wà mí kan ilẹ̀ 4 million kan wà mí kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó jẹ́ kóbìnrin yẹn ó ṣe wàhálà lọ́sùn àti lóhun kó tó rí owó báwo ló ṣe jẹ́ ẹ má wẹ ẹ má bá obìnrin bá sọ pé nígbà tí ó lè máa ta ilẹ̀ yẹn fóbìnrin wọ́n ní Àgbàlá lọ ẹni tó nílẹ̀ ní Ògùn state ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos state ló wà ìgbà tí dọ́kúmẹ̀ntì ìwé lẹ̀ẹ́dẹ́ làwọn wá sọ pé Ògùn state yẹn bá yarí pé òun ṣe máa ra lẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwọ Àgbàlá ẹ ló ẹ wá dówó padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ògbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè more than 1 million times òní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ point yẹn lẹ̀ ó máa fa wàhálà tó bá ti wá dé tó tẹ bá pè kò sí kọ́ọ̀lù tẹ́lẹ̀ pé Àgbàlá ò ní dá kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún problem ni always run it tí problem bá dé ẹ máa pè pé ó ṣe máa sá ṣé bí wọn àdúró ká sọ ni wọn á sọ bá a ṣe máa yanjú ẹsẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn ṣì wà bẹ́ẹ̀ 22 million ṣì wà bẹ́ẹ̀ obìnrin onílẹ̀ yẹn ni ó foríko yóò kọ́kọ́ foríko ní 18 million yẹn olórẹ́dì láti foríko mo ti wọ̀ on top of that case ó ní 4 million yẹn tó rà nínú kọ́mpáǹdì Àgbàlá ìgbà tá a rányàn kó máa yẹn rányàn ó ti rọ́ọ̀bù ẹ̀jọ̀ rẹ̀ wọ́n ti lọ owó lẹ̀ ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mo ló ti ẹ̀dẹ́ lọ ṣe corner piece káàtì ẹ̀ mọ̀ pé ó ní 80 million yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe sámọ̀ kó ní 4 million yẹn tiẹ̀ tí ó ti wà sẹ́tù nígbà tá a tún máa dórí ilẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kìnnìkan lé lórí gangan ní àbúrò òun yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí hello ìyá alájẹ Àgbàlá ti yọ kí ní orí gbogbo kí ní tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ o wọ́n mo ní ẹni sùúrù mo ní kí ẹni sùúrù mo máa bá ní ẹgbà àbúrò yín wọlé
ṣé níbi fún ọ̀tọ̀rọ̀ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbà láti jàgbà náà màá sọ kó tó fàjẹ́ èmi àtàgbà náà mo kàn fẹ́ kí n tó fàgbà rẹ̀ tó yẹ máa rẹ́rìn tí má dé àárín yẹn ní ìfẹ́ kẹ́ rẹ́rìn púpọ̀ mo bá ní ẹgbẹ́ àgbà mo ní mi ò bá gbàdá sọ̀rọ̀ woman yẹn wà lórí show wọ́n wà bí wọ́n tẹ̀ síra staff mi mo ní mi kì í bá gbàdá sọ̀rọ̀ mo ní ìbọn torí ti sí yín mo ní kò sí wàhálà mo ní ẹgbẹ́ àgbàlá wọlé mo bá gbàgbàlá wọlé mo ní ń gbọ́ ọ̀rọ̀ 80 million àti ìyanjú ẹ̀ ọ̀rọ̀ ní 4 million kí ló tó ṣẹlẹ̀ arábìnrin yìí hello mọ́mí Esther hello ẹni káàbúrò yín yẹn padà wá nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni kó padà yẹn bá ní àà ìyá alájẹ ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ̀ sọ pé káàbúrò yín padà wá ṣé bí alájẹ ló ti ń bá mi yanjú ọ̀rọ̀ láti ọjọ́ ìlú ti wọ̀ top of the matter ìjọ ìlẹ́gbẹ́ fóònù rí láti ibi láti ẹgbẹ́ àti 2 years ago ló ti wà lórí ilẹ̀ yẹn kó tó lọ bá ìyá alájẹ látà tó ṣe ṣóòmù ìdè tán ó ti gbórúkọ ẹlòmíì sí bá ní mo ní ẹ̀lú ṣe ẹran tí bọ́kùnrin yẹn ti gbé àbúrò ẹ̀ wọlé fún mo ní Àgbàlá tó bá bí ẹ dá tó bá bí ẹ dá jẹ́ kí àbúrò arábìnrin kó padà dé orí ilẹ̀ yẹn ó mọ̀ ní signboard tó gbé síbẹ̀ ilẹ̀ tó ti fi hàn tó ti sanwó ilẹ̀ 2 plot tó gba 4 million lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó burúkú ẹ̀ bẹ́ẹ̀ mọ́ mo ní wàá rí mi wò bí ìran mo ní sori pé ìṣèyàn gidi mo ní ẹ tó bá yẹ ẹ́ sì mo ní wọ́n sọ pé òjíṣẹ́ Ọlọ́run alààyè tó tọ́ ni ẹ o mo ní o wá ní ojú kòkòrò o kájú ọ̀kan tó ẹ̀ o gba obìnrin àti ìyanjú ẹ̀ another 4 million o gbé signboard obìnrin kúrò bẹ́ẹ̀ mo bá sọ̀rọ̀ burúkú sí obìnrin yẹn ló lè mọ ọ̀rọ̀ tí mo sọ sí wọ́n wà lórí iṣẹ́ òògùn orí wọn tó sọ pàgbà lọ́wọ́ ni mo sọ ní burúkú ọ̀rọ̀ sí bá sọ fún àbúrò yẹn pé kó lọ síbẹ̀ kó lọ sórí ilẹ̀ yẹn kó lọ bóyá wọn ti dá padà fún àwọn kan tó pè mí lẹ́yìn tá a ṣe ṣó tán bá tún ní tá a ti parí kéèsì mú ìdènà bá tún ní Àgbàlá bá wọn kọ́lé ṣe rí àwọn èèyàn wa tí gbogbo kìíní ṣe láwọn ó rẹ̀ káwọn obìnrin ní kìíní yẹn fọ́ọ̀sì jù wọn ò lè sọ̀rọ̀ síta èmi máa láì tẹ́ ẹ bá fẹ́ gbé ọ̀rọ̀ jáde wá pẹ̀lú ẹ̀rí ṣe ní nígbà tó after ọ̀rọ̀ kéèsì tá a ṣe yẹn òun àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá rí a lot of àwọn èèyàn ti swallow a lot of things sínú wọ́n ti gbé sínú wọn ò lè sọ̀rọ̀ ikú wọn ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé jáde wá fún mi hello àwọn tó fẹ́ bá kọ́lé ṣe láwọn pọ́ìntì tẹ́ kọ́lẹ̀ tẹ́ bá mi kọ́lẹ̀ àkọ́kọ́ èyí tẹ́ bá fẹ́ máa Àgbàlá ẹ̀yin fámìlì ẹ̀ lọ́pọ̀ àwọn fámìlì ẹ̀ jọ ń jókòó kan gbọ́ Àgbàlá ò gbọdọ̀ polówó lẹ̀ fún èèyàn mọ́ gbogbo ẹ̀yin tó bá polówó lẹ̀ fún times 2 oye tó nílẹ̀ ní kó ta òun lẹ̀ forí kó ìyẹn kàn fáàmù ní apá àti òṣì ṣe rí wọn tó wá báyàn kọ́lé làwọn kan tó gbé kéèsì wọn wá ní wọn bá wọn kọ́lé mo lè lè kọ́lé wọn ní ara Àgbàlá bá wọn kọ́lé mo ló bá yé kọ́lé wọn nìyẹn kí ló wá ṣẹlẹ̀ ṣe rí pé kí ló fẹ́ kọ́lé kẹ́kọ̀ọ́ sọ pé kí lẹ fẹ́ kọ́ bọ́ngálò ó yẹ kí 30 million parí ẹ̀ ìgbàṣẹ lọ́wọ́ kọ̀ǹtrátọ̀ láì bèèrè lọ́wọ́ ẹni tí ó mọ̀ nípa ẹ̀ wọ́n lè ti fún lówó yóò tí ó kọ́ ná bí ìlàjì mẹ́ẹ̀ àwa dìbò gbé wàhálà wa dé ìyálájẹ mo ní ìwọ̀n tèmi bẹ́ẹ̀ bóò lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wọ́n bá ní pé àwọn tiẹ̀ ní WhatsApp group àwọn pọ̀ ó gbélé ẹnì dán dékìlẹ̀ kan obìnrin kan bá tó pè ní pé ó ta ọkọ̀ pété bìrì kan fóun gbà tó ń ra storage wà bẹ́ẹ̀ ní ọ̀rìn wà bẹ́ẹ̀ Àgbàlá ti kó gbogbo block tó ti kó gbogbo granite tó ti kó gbé ó ti gbé storage tó ti gbé kúrò bẹ́ẹ̀ pa àwọn ti kó lọ mo ní Jésù mo ní kò yé mi bá tó pàgàdà pé báyìí kò ní gbé fóònù pé tó wá sí pé problem ti wà kò ní gbé kọ́ọ̀lù mọ́ mo ní problem wà o mo ń jáde lọ ṣe ṣòfò ẹ̀ báyìí kò tètè gbé fóònù kó máa ṣàlàyé bí ẹ má jẹ kí yẹn mo ní kẹ̀kẹ́ kó máa ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ kó máa ṣàlàyé ẹ̀ fún mi báyìí má wọ kò gbé kọ́ọ̀lù mi mo wá pa arábìnrin kan ok mo wá sọ fóbìnrin tó pè mí yẹn mo ní kó jọ tóbi tọ́lọ́ mo ní di ó dárúkọ ẹni engineer kan mo ní fún mi ní nọ́mbà engineer yẹn mo bá pa engineer yẹn mo ní mo gbọ́ nǹkan báyìí mo ṣe ìlẹ̀ bá wọn kọ́lé kí ló wá ṣẹlẹ̀ ṣọ́pọ̀ ẹ̀yìn ní 419 ṣe ìlẹ̀ kọ́lé ẹ̀yìn lẹ̀ parí lé ọkùnrin wá sọ pé òun ti wọ òun lọ ṣe ẹrántí ìjọkọ̀ báyìí tí wọ́n ṣó engineer kan tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ Àgbàlá báyìí pé kí nìkan tó pé ó ní kò rówó wọn ṣàjọ manage táwọn kan bá ti wá mówó wá tó wá ti rí owó ẹnìkan gbà wọ́n tó mówó ẹnìkan wọ́n ti fẹ́ fi kó yọrin síbi kan ṣàṣe dáadáa wọ́n sọ pé mo ní òun bó bá ṣe lọ́wọ́ ni kò ṣe lọ́wọ́ ẹni tó gbẹ́jọ́ wáyé lọ yanjú ọ̀rọ̀ ilé ẹ̀ lédè wọn sọ pé àwọn ti ẹ̀pọ̀ wọ́n ní WhatsApp so WhatsApp yẹn wọ́n ní pé àwọn fẹ́ lédè wọn sọ pé àwọn kó WhatsApp jọ mo wá sọ fún mi pé ẹ má lọ kó WhatsApp jọ ẹ má lọ kóra wọn sínú gúrùpù èyí ò ní yanjú ẹ o ẹ̀yin lẹ́yìn gbé ẹjọ́ wá ẹ mọ̀ lọ pé wà sí orí tèmi o ẹ̀yin tẹ́ ẹ gbé wá ẹ jẹ́ kí n wá bí mo ṣe máa yanjú ọ̀dọ̀ sí nígbà tẹ́ ti lẹ́ẹ̀pọ̀ mi ò mọ mo ní ẹ̀mọ̀ pé ẹ pè mí nígbà tẹ́ ẹ jọ dòdò pọ̀ ìgbà tí ẹgbẹ́ ibi tẹ́ ẹ bẹ́jọ́ dé mo ní ẹ pè mí mo nígbà tó rọ̀ ju ṣe ń sìn tá a ṣẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ mú ìdí gbogbo yín wá ń jáde síta ẹ má lọ kó gúrùpù kankan wá èyí tẹ́ ẹ gbé kéèsì wẹ́jà yanjú tọ̀dọ̀ tí nígbà tí mo máa pè
mo bá ẹnjìnìá ló wá gbé o ló bá mi sọ̀rọ̀ ló wá ṣàlàyé pé bọ́rọ̀ ṣe rírì òun ló ń chájì wọn lówó kò parí ẹnìkan ló nídìí swimming pool ó nídìí igbá kan kò ṣáàká kò ṣe é wọ́n ní wọ́n débẹ̀ àwọn lọ láti Nàìjíríà ọkọ̀ àti àwọn rò pé àwọn ti parí kan lọ gba kọ́kọ́rọ́ wọ́n ṣàdìbẹ̀ gbogbo ìṣá àti dídì tó èmi bá yín dá sí ni mo bọ́rọ̀ mi dé ó ti pọ̀ jù mọ̀ tí mo ṣe ló pọ̀ jù jẹ́jẹ́ mi ni mo dúró àwọn Yorùbá tó pè mí ẹ̀ló mo ní kí ló dé wọ́n ní àwọn lóyún ta ló dóyún Àgbàlá ló dó àwọn lóyún. Father Abraham have many sons our Father Abraham, you are one of them and so are you, so let us praise the Lord, right hand left hand on the bed yakata. Ó ló fọ́ nínú òbò àfi bí àṣàṣì àti èdè bẹ́lẹ̀ ìbádé ó dó mo ní Àgbàlá dó ẹ bẹ́ẹ̀ tí dóra yín àwọn lọ sótẹ́ẹ̀lì ó lo face mask mo ní ṣe àwọn tó ń hòtẹ́ẹ̀lì tẹ́ ẹ̀ lọ àwọn ọbẹ̀ wọn yíbo wọn ò ní social media nílé wọn ò ní fóònù orí fóònù wọn ni wọn ò ní fóònù ó ń dó yín báwo ló ṣe ń dó yín bọ́n náà ti ń dó yín oníṣẹ́ tọkùnrin bá ní pé kó máa bọ̀ lótẹ́ẹ̀lì ìwọ ọmọ kò fẹ́ dú ẹni abẹ́ẹ̀ kì í mọ̀ pàdé mi lótẹ́ẹ̀lì sẹ́yìn ọmọ kò fẹ́ dú yín ẹ̀wọ̀n lẹ́sìn gbogbo iṣẹ́ kó bọ̀ lẹ́ra yìí ọ̀tọ̀ ní kéṣìṣì oríṣiríṣi kí dáàdì wá sùn kí dáàdì Àgbàlá wá lù sórí bẹ́ẹ̀dì wá pé máa bọ̀ náà dáàdì tí wá bá dáàdì ṣeré dáàdì ti jílẹ̀ bó ṣe rí ẹ báyìí ti jílẹ̀ dáàdì tún kúrò ní gbogbo sáìdì yẹn ni. Ìgbà tí àwọn èèyàn wa wọ́n ti dóko gba àbí wọ́n ti fi donation lọ dóko jìnnà kí wọ́n tó jáde síta wípé wọ́n dó àwọn wọn ò lè jáde kí wọ́n sọ. lẹ́yìn kan bá lóun lóyún àtògùn tí ètò tiwa ló bá ní lọ́jọ́ tó dóhun mo ní ṣé o níbi tá a fi ṣàpẹẹrẹ ló bá ní ẹ lọ́jọ́ tí Saheed Òṣùpá gbé jẹnẹrétọ̀ wà ló dóhun ló dó ẹ ní ẹ nígbà tí wọ́n dé mo ní kí ni wọ́n wá níbẹ̀ látògùn state kí ló lọ síbẹ̀ láti Èkó bá ní ẹ òun ṣe spa òun máa ń ṣe facial kìíní kan òun wá sọ f'Àgbàlá wípé òun fẹ́ bá a ṣe àwọn lọ sí Kòròdú nígbà tí sọ lọ ń ṣí ṣọ́ọ̀ṣì rẹ̀ nígbà gbogbo wọn tó lọ ń ṣe ṣọ́ọ̀ṣì wọn lọ sí ṣọ́ọ̀ṣì tó wà lọ́dọ̀ parí olódó òbò l'Àgbàlá dónú hòtẹ́ẹ̀lì ní wọn nígbà tó parí revival ti bẹ dádì the Lord tí dádì wa tó wà àtúntò ní ṣọ́ọ̀ṣì ni dádì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dádì nígbà táwọn ṣojú dádì tán ni dádì bá tún fi okó gba àwọn ṣe ìlú kọ́ńdọ̀mù wọn làwọn kọ́ńdọ̀mù ni dádì wa dó ẹ oníyẹn kí ló wá ṣe é bá lóun wá lóyún ẹ wọn mo ti gé nìyẹn ti fa fọ ara ẹ jẹ nídìí yẹn ò lóyún bo Àgbàlá dó ó wá padà wá sọ pé òun lóyún mo ní kí ló fẹ́ kí ló dé tẹ́lẹ̀ bá lòun lóyún ẹ máa kò bí pé kí ló fẹ́ kó má di pé ìyá alájẹ ló sọ pé kẹ́nìkan lọ ṣàbọ̀ṣọ́ èmi dẹ̀ smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kí kọ̀ọ̀kan kò fẹ́ ṣí spa ó dẹ̀ máa ní ìdógó bí i 10 million tó máa fi ṣí spa tó máa ṣe nípa mo ṣàpàdà cast gẹ̀yẹ wà Àgbàlá dó àwọn dá pẹ̀sì olódùn olóyún olóṣẹ̀ àwọn dá pẹ̀sì ìyá alájẹ Àgbàlá dóhun ẹ̀kí kò promise kó máa fẹ́ òun síta kò fẹ́ òun ní ṣógun láyé ni lórí ọ̀rọ̀ dídó yìí mo ní ṣé kìí ṣe pé níbi táwọn àfáà ti ń gbà yanjú s'Àgbàlá lélẹ̀ ṣé ìgbà wọn ti fẹ́ dídó wọn á bẹ̀rẹ̀ sí ṣèwádìí mo sì t'Àgbàlá odò oríṣiríṣi àlejẹ́dè ọlọ́mọ mẹ́fà wọn ní Àgbàlá dó mo wá bẹ̀rẹ̀ sí ṣe investigation mo ní ẹjọ́ mo fẹ́ padà ṣé ó dó ìyàwó mú ìbí ẹ̀bẹ̀rẹ̀ investigation mo wá bẹ̀rẹ̀ investigation adábẹ̀rẹ̀ ó dé mi ò ní parọ́ ẹ̀ tí ọba ṣẹlẹ̀ ní ó sọ kò sí àìníbẹ̀ kà gúnbẹ̀ ẹni pápá fẹ́ sọ pé mo sọ bẹ́ẹ̀ yàrá màdé òní kí wọ́n bẹ̀rẹ̀ mo bá ṣe investigation kò dó ìyàwó mú ilé ṣùgbọ́n bẹ́ẹ̀ ni kan bẹ́ẹ̀ lẹ́jọ́ mẹ́ta ọmọ kan lórí lọ́jọ́ mẹ́ta bóyá Débòrà ni mo rí kọ́ tí ń jẹ́ ìyá kan ló mọ ká àwọn pólì wa ó tún dókan náà àwọn pólì odò lóyún ní ìmọ̀ bóyá yẹn mọ́ yóò wá padà fún múlẹ̀ mọ́ yóò wá kọ́ kí ló dé ṣé òní kan ní Father Abraham ṣé ọmọ afọkọ́ bá gbogbo òní jẹ́ ni yóò mọ̀ dógba ọmọ wa tán kí lẹ́yìn lọ ṣe ń bẹ̀ wọ́n ní ọ̀dọ̀ donation làwọn gbogbo ilẹ̀ wa lọ fi donation lọ fi ń gboyún ẹ̀ fi donation lọ fi ń dọ́kọ́ bóyá ìyẹn ọmọ ọ̀dọ̀ jáde ṣé àmọ̀ pé pásítọ̀ ní dádì ni ṣé àmọ̀ pé olúwa ló pé dádì ni mo ní lọ́pọ̀ ẹran alálẹ̀ lò yán o ṣé àpẹ́ ẹ̀mọ́ ni abáni rárá wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi mo ní èèyàn burúkú ni gbogbo ẹ̀yàn mo ní jẹ́sẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ọmọ ẹ̀ ẹ̀dá bá jẹ́ ìránṣẹ́ dádì jẹ́ ṣé yóò rí pẹ̀lú àmì òróró tó wà lórí Rónkẹ́ ọmọ ìyá àdìjọ ara ilé ló wà lórí Àgbàlá Gabriel abáni rárá ṣùgbọ́n níwájú Ọlọ́run àti nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe èyí tí yóò bá ṣe mi ò ní parọ́ nítorí àtọ̀dọ̀ géèmù ni wọ́n gbangba náà kò dó ìyàwó mọ́ ilé mo ṣèwádìí dáadáa tó ní mo fẹ́ kọ́ gbogbo àwọn tó dó mo list wọn lẹ́yìn ẹ̀ jẹ́rìí mi. Okay. Ẹ má gbàgbé iléeṣẹ́ Sisi Alágbo yìí tẹ́ bá fẹ́ ra àgbo ẹni tó bá ń wá ọmọ tó ń wá oyún tàbí ó ti bímọ wá ní stopover iléeṣẹ́ Sisi Alágbo ẹ lọ kàn sí iléeṣẹ́ Sisi Alágbo ó wà ní Ìbàdàn
ní opposite Larimat ṣé Larry filling station àbí Larimat filling station ni Sisi Alágbo ẹ jẹ́ lọ torí yóò má ní polówó ọjà làgúnmọ́ owó ó ti dùn wọ́n yín òdó ìyàwó mi ìdè nínú ìwádìí tí mo ṣe ṣùgbọ́n wọ́n ní ìyá obìnrin kan alẹ́ jẹ́ kì ní wọ́n ní ìyá ọlọ́mọ mẹ́fà kan ló lọ máa ń dolóòrù ní ìmọ̀ ìyàwó ọlọ́mọ mẹ́fà ẹlẹ́mọ̀ ṣèwádìí yòókù ní ìyẹn ti ń jẹ́ mẹ́ta. ìbánitọ̀ ní ọ̀rọ̀ dé dúró yìí kọ́lọ́run lẹ́nu mọ̀lẹ́kọ́ ṣàánú fún wa ayé bíbẹ̀ kàkú bẹ́ẹ̀ ayé ti sọ fún yín pé I am coming to say my truth. kò pẹ́ sígbà yẹn o gbogbo àwọn tó dọ̀ yìí kò lo ọ̀rá àdáàbòbò kò lo kọ́ńdọ̀mù o. kò bá ní ókè gbà tó di ó di bí ọjọ́ kẹ mo ti wá pè kí n sọ pé tọ̀ ànọ́dá ẹlòmíì ti sọ pé òtún dòun o tó bá ti wá ní mẹ́sẹ̀jì ó ti mọ̀ pé ṣáà rí bó ṣe wà ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi ó ti mọ̀ pé mi ò náìsì rárá ọ̀rọ̀ burúkú ó wà ní ẹnu mi tí n bá ti pè kò ní gbé mo wá pè kò gbé mo wá pè bẹ́ẹ̀ ni ikùn mi rù gàlè pé ọmọ yóò sì gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu mi kò dún bí ọjọ́ mélòó kan lọ that was last year ìyàwó ẹ̀ wá bímọ ní March lè ní àtàgbàlájà àwọn nǹkan tó fàjà wá ni mo ṣàlàyé fún yìí o bí fóònù mi ṣe dún nìyẹn gbọ̀ngàn ló bá di òdòbodòwò bẹ́ẹ̀ ni ìpadàbọ̀ ilé ọmọ mo fóònù mi bá dún pàtí fóònù mi dún èdè kó bá pè mí èmi ẹgbẹ́ nọ́mbà Nàìjíríà nítorí pé most of 99.9% má kò máa dàní láàmú ni mo sọ pé mi ò dẹ̀ ṣe empowerment mọ́ fóònù mi dún bàtí fóònù mi dún gangan mo bá rí aráàlú ìbòdó pé ló bá ní ẹ̀lú ìyá láti ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ láti ìlú òyìnbó náà láti Amẹ́ríkà náà lájọ wà ní ẹ̀pẹ̀lẹ̀ máa God bless you máa yes ma èmi náà bá ṣe bí yes ma ẹ ṣe máa mo bá kí wọn dáadáa mo bá ṣe pẹ́ dáadáa orí ọ̀rọ̀ àgbàlá náà ni a máa ní yes ma yálà máa yes ma ó bá ní mo fẹ́ sọ fún yín pé àgbàládó lágbájá sísà wọn kan ní mo lágbàládó ó fún sísà wọn lóyún mo ní bá bẹ̀rẹ̀ sí ní fọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ ń ronú mo ti ń pè láti jẹta tẹ́lẹ̀ kan lódò àti ìnújú ọ̀rọ̀ dídó yìí ó sì ń gbọ̀n bẹ́ẹ̀ mo ní nígbà tí mo ṣe wọ́n rò pé ṣé èdè àwọn àfáà ìkọlù yìí báyìí ṣé ibi tí wọ́n ti fẹ́ gba àṣà sí adẹ́ sọ fún kó kíyè sára kí ló dé tó lè wọ́n lélẹ̀ tí mo wá pọ̀ jù báyìí mo bá ní ẹjọ́ máa níbo làbúrò yín wà ló wà nìbàdàn olóyún fẹ́ gbàlà mo ní ẹgbẹ́ wọlé fóònù ẹ̀ló kí lorúkọ ẹ ó ní Bólú ẹ̀lẹ́ Bólú báwo ni ṣó wà mo gbọ́ wọn lágbàlá dó ẹ ó ní bẹ́ẹ̀ ni mà ibo lẹ ti dóra yín wọ́n ní káwọn pàdé ní kíni náà ní sọpọ̀ ìṣọmọ gidi ni mo wá bẹ̀rẹ̀ sí bú ọmọ ẹ̀ nígbà tí mo bú ọmọ ẹ̀ dáadáa tán mo ní ìpìlẹ̀ wọn kí ni wọ́n fẹ́ ká ṣe báyìí àbí kí ló fẹ́ ṣe báyìí ó ní mo ti bímọ ma ó ti bímọ mo bá compose ara mi lórí ṣe ó ti bímọ ó níyẹn bẹ́ẹ̀ bá ti ń dóko bẹ́ẹ̀ bá ti ń dóbò náà kí Fada Abraham tó bá ti ń dóbò yóò padà half many sons and daughters náà ní ayé ni kí ọmọ ọdún yàn kó mọ́ lo kọ́ndọ́ọ̀mù èmi ò sì mọ̀ bóyá ìyàwó rẹ̀ fi òbó òdùn ni mo bá bèèrè pé ṣé Fada Abraham náà ló ṣàfihàn ní Fada Abraham náà ni mo lọ ṣe ọkùnrin àbóbìnrin lọmọ ló bá ní ìbejì ni máa ìbejì Jésù Kristi gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ mi mọ ìbejì tẹ́ ẹ sọ ọkùnrin méjì làǹtì ní Àgbàlá bí ìyẹn ṣe big deal ìtọ́rọ̀ dé dúró yìí mo gbọ́dọ̀ relax pẹ̀lú ọmọ yẹn ọkùnrin méjì làǹtì mo fẹ́ rí wọn lójú fídíò èmi náà bá ṣe bí glamour gbé ṣe sí fídíò mo bá rí yóò bá ní ògòǹgò tí ó fi ní ṣẹ̀ sí góńgó orí mú báyìí ní mo ti mú ni ẹ bá gbọ́ gbọ̀ngàn ó pọ̀ mọ́lẹ̀ ni wọ́n jọ bí ìmúmú ni bí kan ṣe mú kí ló ń pè bóyá bí fáànù mọ́ mi ẹ̀ báyìí ló bá mú fáànù dání ló má ṣe ọmọ tẹ́kọ̀ọ́ bá jẹ́ kùnìyàn jọ ó fi ṣe microphone ó ti wà sínú yàrá ìyẹn pé tí wà sí ẹnu ilé kò lè tẹ̀ sí dá lọ́mọ náà bá nìkan mú kan ló ṣorí kan bá mi ṣé kìí ṣe pé yẹn ṣe deliverance láyìí ṣé ó ṣe deliverance ló ti dábò ṣòwò Àgbàlá nílò àwọn ọmọ ẹ̀ kò síbi tó lè yẹ sí ìbejì ọkùnrin méjì ní Àgbàlá bí síta tí èmi mọ̀ gẹ́gẹ́ bí alábí ọmọ kí lè fẹ́ kí n ṣe the next thing ni pé mo kọ́ wo àwọn ọmọ yẹn mo ní ẹjọ́ bá mi power tap
32,000 kò tí ì pọ̀ tó lórí TikTok. Mo wá wo àwọn ìwọ́n pé mo ní aṣọ wo ló wọ̀ fún àwọn aṣọ yẹn kéré ṣé máa wọ́n aṣọ sọmọdé lọ́ọ̀yà yẹn ó ti ran ikùn ọmọ aṣọ yẹn kéré fáwọn ọmọ yẹn mo wá sọ fún lédè pé mo ní bọ̀ kí lédè tó jẹ́ pé aṣọ yìí ló wọ̀ fún aṣọ ìkéré fáwọn ọmọ ó ní àgbà náà ò tọ́jú àwọn ọmọ yẹn ẹ̀bùn ti ní interest ìdí nìyẹn tó ṣe pè mí ní òkè kò tọ́jú àwọn ọmọ yẹn wá eléyìí olúwa mi ò ló lè léyìí kò lè àfàdá Abraham ló lè léyìí bí wọ́n bá ti ṣe ti pé ọlọ́run kò ní àwọn ọmọ yìí rẹ̀ sọmọdé ìgbà ọ̀nà wa bímọ last year March yẹn ó sọ pé ọmọ yẹn máa pé 1 year ní June so June ọdún yìí ọmọ yẹn máa pé 2 years mo láṣọ tí wọ́n wọ̀ yìí mo ní ó ti kéré jù mo ní ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni bá bímọ ọ̀rọ̀ náà lọ́pọ̀ gbọ̀ngàn mo bá sẹ́jì 100,000 ṣé o ti rà láti ó ní mo ti rí mo ní òyìn là kí ọbọ ọmọ wíníwíní lójú orogún èjò ẹ lójú ìyá ẹ ó wọlé alákìsà ó sọ alákìsà tó ní gbaṣọ ọkàn ni mo béèrè èjìlówó lẹ́tà wíwá ẹdun orí igi mo ní orí owó tí mo fún ẹ ló bá mi fi ra aṣọ fún àwọn ọmọ yẹn aṣọ tó wọ̀ yóò bójú wọn kí ló fẹ́ ṣàgbàlagbà bí ọmọ lọ́wọ́ ẹ ó ní kò gbà bí ọmọ lọ́wọ́ ó ṣe súná ó ní kò ṣe súná ó forúkọ ọmọ ránṣẹ́ kò forúkọ ọmọ ránṣẹ́ ok ṣé àgbàlá ṣó ti fojú kan àwọn ọmọ ẹ̀ rí ó ló ti rí àwọn ọmọ yẹn rí nígbà tó wà ní 2 weeks mo ní láti ìgbà yẹn kò dẹ̀ ráwọn ọmọ kò rí mo ní mo ṣe ń bẹ sọ ẹ mo ní ìyá ẹ̀ ń kọ́ ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ ti kú mo ní kí ni ìwọ lọ ṣe lọ́dọ̀ àgbàlá níbo ló ń gbé olówó lọ́dọ̀ girama ọ̀yà kí ni ìwọ lọ ṣe lọ́dọ̀ àgbàlá mo ní ìwọ ọmọ yẹn sọmọ gidi o ọkọ̀ bíi 4 ló tẹ̀lé tí ìwà ló lọ ṣe kwaya òun ló fẹ́ donation ó fẹ́ mọ̀ ṣe pasawama ó fẹ́ mọ̀ ṣe kíní kan níwájú kíní kan kó fi argument life ẹ ìwọ náà wà lọ fi donation ó lọ fi gba odidi ìbejì ó ló ti ẹ̀dá mo nígbà tí a bá ti ń dóko nígbà bàtà ẹ̀dọ́ èyí tí ó hayé lọ́nà fún ló bá ní òun ò dóko rè àgbàlá ló kọ́kọ́ já balẹ̀ òun ní àgbàlá ló kọ́kọ́ já ọ̀rá rẹ̀ àgbàlá ni wọ́n kọ́kọ́ lọ gbé ọ̀rá fún àgbàlá ló já ọ̀rá ẹ̀ ló já ọ̀rá díẹ̀ mo ní wọ́n mo yóò kì í sẹ́yìn o how old are you ọmọ yẹn máa pé 25 years ló gbé mo ní ìwọ tó jẹ́ pé tó ti gbé virginity ẹ̀ tó ti gbé wọ bí o 23 bá tó yẹ kó gbé fọkùnrin kan tí òun yẹ ó wá lọ gbé fálágbà àgbàlá ó ṣáà ní sáà lọ pípọ̀ síbẹ̀ torí pé bí ti ń pé ká ìkómọ lọ ráàdá àbòbò fún gbogbo yín bá sọ̀rọ̀ mo ní lọ́mọ wálé ó bí dákú mo ní mo lọ ṣọ́nà sí láwùjọ báyìí mo ní òun bí dá mo ní nítorí tiẹ̀ nítorí ọjọ́ ìlà àwọn ọmọ yìí nítorí kó lè máa tọ́jú torí òní ìyá òní bàbá ọ̀dọ́ grandma tó gbé kó lè máa fẹ́ lómo ní máa fi sùúrù ṣe kálùmọ̀ nípa ẹ̀gbọ́n àgbàlá mọ̀ ṣẹ́rí ẹ̀yin fámílì àgbàlá ìkànnì yín ẹ̀gbọ́n àgbàlá kan wà tó ń pè ní bí lọ́lá àdé nǹkan tó ń pè ní big sister àdé nǹkan ìkànnì ẹ̀ o ìwé òbá bí ọmọ ni ẹni ṣé wàá sọ pé òmò àgbàdo àbí ìbejì síta gbogbo àwọn fámílì àgbàlá bí màmá nìkan ni òmò màmá arúgbó yẹn lè máa mọ̀ ẹ ò accept àwọn ọ̀bẹ́jì yẹn ẹ ò accept ẹ̀yà bèbèjì ẹni ẹ̀ fẹ́ káyé gbọ̀ngàn tágbà àgbàlá ṣe báyìí ẹ ò dẹ̀ bá wí kó stop ẹ ò dẹ̀ fẹ́ kó ṣẹ̀ sí ṣùgbọ́n ẹ ò fẹ́ bá wí mo expect ìwọ tó jẹ́ big mom yẹn kó o ti pe lady yẹn kó o ti wá àwọn yẹn lọ pa àbúrò mi lọ mọ̀ síbi kan ṣé bó mọ̀ sí ṣé bó mọ̀ pé ilé bólú bíbejì fún àbí wọ́n á sọ pé ó mọ̀ pé bólú bíbejì mo ní lọ wálé tó bá ti wálé jẹ́ kí n mọ̀ mo bá pe àgbàlá kò gbé kọ́ mo pè kò gbé kọ́ àṣùbínú ni mo bá pè mo lọ́rọ̀ wa mo bá pè ẹ̀ló mà ẹ̀ló mọ́mì ní ilẹ̀ o mo ní kílé tí wọ́n pè láti bí ọjọ́ mélòó kan mo ní tó gbé kọ́ ẹ̀yin gan ẹ̀bẹ̀rẹ̀ wa ṣe ẹ̀gbọ́n pa bímọ ni ṣe ti ẹ̀ kí wa ṣe àmọ́ pa bímọ ṣe máa sọ pé ẹ̀mọ́ pa bímọ ni mo nílò tó mo mọ̀ pé ẹ bímọ àṣewá lọ́wọ́ yín mo ní ní lọ́wọ́ mi torí owó tó yẹ kí n fún ẹ ni mo ti fún ìyá àbèjì bólú ìyá àbèjì kó fi ra aṣọ fáwọn ọmọ tó bí àgbẹ̀ bá jábọ̀ bá dákẹ́ lọ gbẹ̀rẹ̀ dáadáa mo ní wọ̀ mo ní bẹ́ẹ̀ bá rí ọ tó bá rí jù kó kọ́kọ́ pa ìjù náà kó kọ́kọ́ fún ẹ ní ìfàsẹ́ kó tó pa ìjù mo ní sọ ìwọ lè máa dóyàn níta kó máa dóbìnrin lónú níta mo ní ìgbà tí wọ́n wá bímọ ìyàwó ẹ ìsìn tí ìṣọmọ bẹ́ẹ̀ o ìyàwó ẹ ṣé blessing ló jẹ́ ó bí obìnrin 3 fún ẹ ìwọ dẹ̀ ní ọkùnrin làǹtìlanti 2 níta mo nígbà tí wọ́n ṣe lémi tìta ìtinú ti ìyá blessing màálù mélòó ló pa bí pásítọ̀ tó ṣe ń gbé màálù wà ní ìwọ̀ bóyá bàrà kẹ́ni ṣẹ́ ìgbàlá màálù bàrà kẹ́ni jẹ́ àgbàlá débẹ̀ náà àwọn olówó nílẹ̀ òun náà ra màálù torí ẹ̀ ṣe súná ọmọ kan nígbà tẹ́lẹ̀ kan bí bèjì tó bí méjì lẹ́ẹ̀kan náà súná òun ló ṣe
nítorí pé kà nìyẹn ó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. The Bible says that the fear of God is the beginning of wisdom. You don't even have the fear of God. Bá sọ bẹ́ẹ̀ ó bá dákẹ́ lọ kí lè fẹ́ kí n ṣe now látọ́kẹ́ láti wákàtí lọ kó ló máa fún polówó oúnjẹ. ẹ̀rí àkejì mo ti ní kó lọ wálé o kò lè gbọdọ̀ sanwó lé yẹn bá ní mo ti gbọ́ ó bá jáwé ní nǹkan tó ń ṣe mo lójú ẹ̀sìn ẹ̀ ti ṣú mo ló ṣe tán àti ọdún tó bá dẹ̀ wàárọ̀ mo ní mo wà ń bí I will come out and say the truth. ó bá pè bọ́ọ̀lù yìí bá lọ wálé ó bá sọ fún mi bá sọ bá sẹ́mi pé ó ti àgírámà ni mí ò gírámà ó bá lọ wálé ó bá sọ fún mi ó ti wálé o lọ sanwó lé yẹn yìí bá lọ ó bá pé ó bá sọ ó bá send message ó bá sọ àwọn pictures àwọn ilé yẹn mo láwọn ilé yìí mo bá àwọn pictures yìí fake ni wọn fún wọn náà àwọn agent ilé yìí you have to go there yourself lọ síbẹ̀ fúnra rẹ̀ lọ wá ilé fúnra rẹ̀ ní kíkà má bẹ́ẹ̀ gbé kan dání mo ní sọ pé ṣàwámà ó ti gba ó ní pé ṣàwámà nítorí nǹkan ó ti di ṣàmámà ó ti di ṣàwámà lọ ọmọ méjì mo ní kò sí bóyá jíjẹ ṣàwámà nǹkan kò sí bóyá ta lẹ́yìn kó jókòó kó mọ tọ́jú ọmọ níwò ó máa tọ́jú ọmọ lè lọ mú pátá ẹ lọ ra super glue kó lè àti pátá àtọ́jú abẹ́ ẹ̀ka kó lè pọ̀ mọ́ra wọn ní ìbọdọ̀ orí kókó kankan wọnú ẹ̀ kó kọ́tà ẹ̀ mọ́ lọ ṣe sí Dubai lọ ó bá lọ sí gbọ́mà ó bá rí ilé bàtà orílẹ̀ yẹn mo nílé ìdá ó ti lọ wò fúnra rẹ̀ ó ti lọ mo ní kó gbọ́ mọ́lẹ̀ kó lọ wá ilé fúnra rẹ̀ ó ṣàtìrí ó bá sọ pé òun ti san owó ilé bá ní ó ṣe ìgbà tí àwọn ọmọ sì pọ̀dún kan wọ́n ní àwọn ọmọ yìí pọ̀dún kan kékeré kan ẹgbà òbí sì kéde tó bẹ̀ sí mo ní mo bá yọwọ́ mi lè mọ́ bọ́mọ ọlọ́mọ tọ́mọ mo bá yọwọ́ ní ọ̀rọ̀ wọn mo bá fẹ́ jáde sí àwọn fẹ́ wá ṣe disclaimer fún Agbala Gabriel lẹ́yìn tí èmi ti bìlí pé mo ti san owó ilé tán mo bá pe àwọn ọmọ mi wá kan ní kọ́tù ní ìmọ̀ bóyá ìkan lára wọn bí àmọ̀lẹ́rí wọn pè báyìí tó ní mo sọ fún ọ pé ní bá bímọ ọ̀ràn ní òní ọ̀pọ̀ pé mo fẹ́ ṣe disclaimer fún Agbala wọn bá ní ìyálájẹ́ má lọ ṣe disclaimer fún Agbala the Bible says ẹ má sọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ pé ẹ má jẹ́ kéde ìyàn tọwọ́ yín bàjẹ́ ó máa kú ní tiẹ̀ wájú èéfín níwà kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ kò ṣeé fọwọ́ bò ìwé ẹ̀ ṣì máa hàn síta ẹ má jẹ́ kó wá ẹ má ti èèyàn Ọlọ́run wálẹ̀ ẹ má gbé èèyàn Ọlọ́run ṣubú ìyálájẹ́ don't do that wọ́n lẹ́yìn lẹ́tí fún ní support látọjọ́ yìí mo ní nígbà tí mo bá fún support tí mo mọ̀ ní mo sọ gbàgbà ní ti bá túbọ̀ sí ní ẹ jẹ́ kí n tó jáde kí n sọ òtò níwájú oúnjẹ tó dẹ́yìn òsàsọ ẹ jẹ́ kí n bóyá ìkúnmi tó ẹ jẹ́ kí n wá orúkọ woman yẹn ó wà lára wọn tí ó ń bẹ̀ mí pé mi ò gbọdọ̀ jáde síta àti mo tún pe Dickness Ọláìdé wọ́n wà ní Chicago mo bá sọ fún pé hello ma mo wà lórí show ẹ wà lórí line ẹ máa sọ tẹnu yín nígbà tí mo sọ yín bí Àgbàlá gbogbo wà tó wù tí mo sọ fún yín pé mo fẹ́ jáde mo fẹ́ lọ ṣe disclaimer fún ó yẹ jáde kí lẹ sọ fún mi. mo ní kẹ́ má ṣe disclaimer. ẹ yẹ bá àwọn èèyàn ń gbọ́ yìí ẹ máa fẹ́ nu aláìṣàlàyé. mo ní kẹ́ ẹ bá wí lábẹ́ aṣọ ẹ bí mọ̀ràn ní òpó ó ti fi wá ẹ̀hàn báyìí gbogbo ayé ti rí. ṣé ni o sọ gbogbo bá jọjọ wájú tọ́rọ̀ bá yọ. ẹ sọ bẹ́ẹ̀ sílẹ̀ gbé mi náà síta èmi náà ti jáde báyìí èmi náà ti tọ́jà lẹ́yìn gbogbo wa láti tọ́jà lẹ́yìn èèyàn rádaràda. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ tì mí sí nígbà tí mo ní mo fẹ́ ṣe disclaimer yẹn àti mọ́mí láìdé ẹ ń wàásù ẹ fi bíbélì kọ́ mi lọ́rùn ní ìsìn nígbà tí gbogbo wọn bú mi kí ni mo sọ fún mi mo ní kí ló dé jáde síta kẹlẹ́ wa sọ pé ẹ̀yin ọ̀rẹ́ wà lára àwọn tó sọ pé mi gbọ́dọ̀ jáde síta. mo sọ bẹ́ẹ̀. àǹtí mi kó yẹ kẹ́ ẹ wá ṣe fún mi sìn ẹ jẹ̀bi mi àbẹ́ jẹ̀bi mi. mo jẹ̀bi láì sálàyé àfi kó ló wá ṣàforíjìn ọlọ́mọ ìjà pọ̀ ọlọ́mọ dáràn èmi náà bí tèmi. ó dá mà ó dá mo dáríjì yín mà. kí gbogbo kọ́ ti ń ṣe dáríjìn wa. wọ́n ní kẹ́ ẹ dáríjì àwọn. ó dá mo ti gbọ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ ọlọ́run kan mi. mo bá pe mọ́mí láìdé ó wà ní Chicago Dickness ni wọ́n mo bá ní ha mọ́mí yẹn la rán lọ sí Colorado nígbà náà nígbà tí wọ́n lọ gba àwọ́ọ̀dù wà nílé fàgbàlà mo bá pe mọ́mí Colorado mo ní mọ́mí Colorado mọ́mí Ọláìdé mo ní nǹkan báyìí l'Àgbàlá ṣe mo bá sọ gbogbo ìpátápátá gbogbo mo ní ṣàlàyé mo bá ṣàlàyé mo bá rẹ àwọn náà bá tún kí ẹsẹ̀ bíbélì mọ́lẹ̀ bí tó ṣe yóò dá ọ púpọ̀ tí alájẹ́ ó ní ìdí counseling I will talk to Àgbàlá we counsel Àgbàlá we kíní kan Àgbàlá ló bá tún fẹsẹ̀ bíbélì wọn bá fi yín mi lọ́rùn ló bá mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú mi rúgàlù pé ó rúgàlù mo lè ní fẹ́ wá ṣe disclaimer mo fẹ́ lọ ṣáná sí láàrú mo ní kí n ní sùúrù wípé àwọn máa counselẹ̀ kí n fáwọn mo bá fi wọ́n lẹ̀ wọ́n bá pe Àgbàlá nígbà tó pe Àgbàlá Gabriel Àgbàlá òbí kọ wọ́n bá send message pé àwọn ò ní lọ bí iṣẹ́ lọ́la àwọn fẹ́ bá Àgbàlá sọ̀rọ̀ pọ̀rọ̀ pọ̀ mi mọ̀ bóyá mọ́mí Ọládé wà lórí show Àgbàlá sọ pé ó bá sọ wájú ọjọ́ kejì wọ́n bá pe Àgbàlá ẹ jẹ́ send message sọ pé I'm on the show wọ́n bá lè pé wọ́n bá tàn bá sí mi iṣẹ́ mọ́mí Ọláìdé Dickness ni wọ́n pẹ̀lú mà
ẹ jẹ́ wá pé ìmọ̀ bí wọ́n máa lè gbé bọ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ náà tó kọ́ ọmọ mi tó wà nù tó lálákọ̀wé ni wọ́n you don't call her just like that mi tí lè wọ́n lórí show tó jọ mẹ́ta tàṣọ last. wọn gbé mo bá pè wọ́n wá sọ wípé àwọn àpè àgbàlá wọn àṣẹgbà tó wá jọjọ́ tí wọ́n jọ dákọ́ send message àgbàlá pé àwòrán wà o wọ́n bá pe àgbàlá ní wéé wọ́n sọ pé wọ́n ti sọ pé Ìyálájé ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi fún ọ̀rọ̀ wà àgbàlá wá reply mọ́mì yẹn pé lára àwọn bá gbòdì mọ́ kówó fún mi pé with due respect I cannot talk about it I don't want to talk. àwọn àgbàlá ṣe with due respect sí pé wọ́n ní bá wọn sọ ló ti mọ nǹkan tó ṣe ló ṣe mi sọ fún yín ẹ má wọrí àǹtí mo lọ ṣe discipline máa ní rárá Ìyálájé kí n jọ torí tọ́lọ̀ àwọn fẹ́ kí n mọ kíní kan wípé èéfín ni wà àwọn fẹ́ kí n mọ kíní kan wípé àṣepamọ́ ló wà kò sí àṣegbé pé wo àgbàlá ṣe pamọ́ ni pé kí n má kọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde kí n jẹ́ kó àgbàlá ṣe síta tó bá wá jáde àwọn ò lè dì mí mọ́ ó ní because I will come out and say my truth èmi náà wá rí sí pé Ọlọ́run jẹ́ ká ṣe ní tètè tú ìyá ayé ni mo jókòó sí ìyá ayé ni mo wà bí bá ti dúró láì bá ti fẹjọ́ ẹ̀sùn mi máa send message pé ó dé jẹ́ kan lónìí ń tán lọ ọ̀pọ̀ bá mi mẹ́ ilé lápò tí ń jókòó déjì ìdí nìyẹn tí mo fi jáde mo wá pé bọ̀dá Kẹ́hìndé Àgbàlá Gabriel mo ní nǹkan báyìí àwọn ìwà tí Àgbàlá ń wù yìí mo ní ẹ lọ bá Àgbàlá sọ̀rọ̀ mo ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ bọ̀dá Kẹ́hìndé ẹ bọ́ síbí mo fẹ́ ẹ jẹ́ kó sọ fún wa tó wọ́n bá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni èyí di ìtàkùn mo ní kán wá ẹ má bọ̀ báyìí ẹ má wulẹ̀ lọ sí kọ̀rọ̀ báyìí ẹ má bọ̀ káyé ní yín báyìí ni bọ̀dá Kẹ́hìndé mo pè yín àbí ni ìpè yín tí mo fẹ́ jọ Àgbàlá sùn yìí ní last step mo ní kẹ́ ẹ bá Àgbàlá sọ̀rọ̀ kí lẹ bá sọ ẹ jẹ́ káyé gbọ́ ẹ jẹ́ kí gbogbo Nàìjíríà gbọ́ wọ́n mọ̀ yín. mi ò ní sọ too much. Kí jẹ́ ìgbọ̀ wẹ́wẹ́ ìgbọ̀dà fọwọ́ tún wẹ́tẹ́ báwọn ní kẹ́ ẹ sọ. I just know a little out of that. Ẹ náà mo sọ kí ṣe wá padà eventually bá sọ̀rọ̀. Mo bá wọn sọ̀rọ̀. Okay. Mo bá wọn sọ̀rọ̀ mo lè ní ma get back to you. Ìgbà tí mo dẹ̀ padà àwọn gbogbo wá sí mo bá yín sọ̀rọ̀. Gbàtẹ́ lè bá mi sọ mo ní mi ò lè gbọ́ mọ́ mi ò sì lè gbà. Torí bọ̀dá Kẹ́hìndé ìgbà tí àwọn gan jókòó tẹ́ wá lọ́jọ́ tẹ́ bá mi kó bùn wọn tára mi ò yá. Tí mo ṣàlàyé ọ̀rọ̀ fún yín ṣàpẹ́ yìí náà wá shocked tí mo túṣu sálẹ̀ ẹni ẹlẹ́àmọ̀ kò pọ̀ tó báyìí abẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. Lèmi ní a máa bá wọn sọ̀rọ̀ náà ni a máa advice. Ẹ lọ máa advice lọ kò sí wàhálà bọ̀dá Kẹ́hìndé ẹ bá káwọn olólùfẹ́ yìí ẹ káwọn olólùfẹ́ yìí máa bọ̀. Ẹ káàárọ̀ ẹ káalẹ́ o ṣáláfíà ni wọn. Ẹ forí jà Àgbàlá o. Ẹ forí jì wọn o. Wọ́n ní ẹ forí jà Àgbàlá. Ẹ ṣe mo bá pẹ́ àwọn náà bá ní mo wá àtọwọ́ wá níjẹ ìjẹ tó bá mi kó wọ ẹmu níjẹ rẹ àbí kọ́mọ́dà mo ní ẹ jọ. Ẹ kẹ́ ẹ ti lọ sà ẹ ṣe sà. Mo ní kí ló dé mo ní ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ bá sọ ǹjẹ́ ẹ bá sọ. Mo ní kẹ́ ẹ bá advice ẹ̀ ó yẹ kó ti ṣe ìdúró èmi ò ní bá sọ ọ̀fẹ́ kan mọ́ èmi ò mọ òun ràn ni. Wọ́n ní wọ́n ṣàlàyé fún mi mo lọ́rọ̀ ẹ̀ má lágbára o. Nítorí ìwà tó wù yẹ láti láàsì ẹ̀ mọ ní o èmi mo ti ya ọwọ́ yọ ẹsẹ̀ kúrò nínú ọ̀rọ̀ Àgbàlá. Amẹ̀bọ̀ ká mo lọ dàrú mo dàmọ́ lójú mo lọ dàrú mọ́ lójú padà. Amẹ̀bọ̀ ó update ó ní ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin Ìyálájé àti Àgbàlá Gabriel ó dàbí wọn ò sí mọ́ nítorí òun ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta Ìyálájé ò sọ ọ̀kọ̀ọ̀kan nípa Àgbàlá mọ́ kò promote kò ṣe ní tì mọ́. Mo ní ṣe pẹ́ nìyí fẹ́ lájẹ báyìí okay má wọrí mo kàn lọ sórí page ẹ̀ mo ní you still remain my son kò sí ọ̀pọ̀ tó wà láàrin wa pé mi ò ṣe àdéhùn ìfẹ́ ní ti ń pẹ́ pé kò mí ìpè bóyá kankan wà ó ti ẹ̀ka mo tún lọ dààmú wọn lójú bẹ́ẹ̀ ni wọ́n á ní sùúrù o láti mo ti fẹ́ ká o ọjọ́ tó wá rí wípé ọjọ́ tí wọ́n á rí kó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé le tó lọ láti 2025 yẹn lórí pé àmì ẹ̀bọ́n ti jáde ó ti update mo wá sáré lọ mo wá lọ ṣí ẹjọ́ tó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé le mo wá lọ ṣí ẹ̀ lórí page mi kí wọ́n má mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n we don't talk anymore ọjà tí mo ti fi pọn gan mi mọ́bi tó wà mọ́. Ṣé wá nígbà tó di pé àwọn èèyàn wá pè mí pé wọ́n bú mi wọ́n sọ pé kiri kan àwọn kan Olúṣọlá Yusuf mo ní pé o gọ̀ gan the way you are dragging me calling my name olóńgbàwọ̀ kan gbowó olóṣèlú jẹ́ kí n bá yín sọ̀rọ̀ díẹ̀. Mo rí pé ìkan lára àwọn student náà sọ pé Ìyálájé ló wá fàbíyá náà fàgbàlá parọ́ àbí nǹkan fáwọn. Ìjọ tí mo máa kọ́kọ́ mọ Àgbàlá Gabriel ó lọ̀rọ̀ Ìyá Àbíjọ Máráyé le. Ẹ má gbàgbé ṣáájú ọjọ́ yẹn a ti rí Ìyá Àbíjọ Máráyé le a ti rí ní BBC Yorùbá tí ó lè sọ̀rọ̀ tó wà lórí bẹ́ẹ̀ tó pé everything ti change nípa system gbogbo àkòtì kò lè sọ ẹ mọ̀ àwọn tá a dẹ̀ fẹ́ràn Ìyá Àbíjọ Máráyé le lórí pé Ìyá Àbíjọ Máráyé le before then Àgbàlá ti wà ní system o
ó ti máa ń sọ̀rọ̀ àwọn arúgbó kọ́lé fáwọn arúgbó lọ gbé àwọn èèyàn ní gọ́tọ̀ oríṣiríṣi ó ti máa ń wà mi ò dá sí rí mi ò kò sí nǹkan tó kọ́ ó ti wà existed before ìyá àbíjọ máa ráyè le ó ti wà wọ́n nítorí ìfẹ́ tí èmi ní sí ìyá àbíjọ máa ráyè le táàdé tí kọ́kọ́ kà á nínú àti kọ́kọ́ rí nínú BBC Yorùbá tó kọ́kọ́ gbé káàkiri bí ọ́dà ṣe ní interest lórí ẹ̀mí náà ṣe ní interest lé lórí bí àwọn ètò ṣe wá o mo bá wà ní kóòtù lọ́jọ́ yẹn àwọn analyze BBC Yorùbá yẹn àti pé wọ́n lẹ́nìkan ẹnìkan ti lọ gbé ẹnìkan wọ́n lọ ti reach out ẹnìkan bla 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 no analyze ìyá àbíjọ máa ráyè lé lórí BBC bí akínú wá ṣe woman yẹn yìí tẹ́ jẹ́ Yorùbá kí nígbẹ̀dẹ̀ máa rán ayé lọ́wọ́ kí nìkan later làwọn tó wá gbọ́ láti ẹnìkan wá sẹ́ni fídíò yẹn pé ó tiẹ̀ wà ní ó wá sí Ìbàdàn lọ sọ́dọ̀ páàkọ́ tó pè ní Àgbàlá Gabriel bá tó ṣe lọ wo fídíò yẹn làwọn tó play fídíò bí àwọn ti lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel wọ́n nílẹ̀ àsìtà pé woman yẹn tiẹ̀ sí ìkan wọ́n ní máa bá Àgbàlá Gabriel wá máa wá sọ pé Àgbàlá Gabriel wá nígbà àwọn ti dáwó wípé kíní kan ìgbà Ìfolúkẹ́ wá sọ̀rọ̀ ní tẹ bá rántí ẹjọ́ tí bá ti parọ́ kẹ́ máa bí mi o wípé Ìfolúkẹ́ wá sọ̀rọ̀ nípa sí pé ṣé tiẹ̀ wọ́n lè ṣe kò ṣe ti wò sàn kò ṣe kíní kan fún gbà kan wọ́n ní ó yẹ kó sọ báyẹn bla bla ṣe wọ́n ti gbogbo story yẹn nínú kọ́ọ̀tù bẹ́ẹ̀ yẹn làwọn sọ pé àyẹ̀jẹ́ ká fún ẹni yẹn lówó ìyá alájẹ kọ́ọ̀tù àwa la kan ilé ìyá àbíjọ ọmọ aráyé ni la fún Àgbàlá ní ṣé 860,000 nínú àbí 880,000 owó ta kọ́kọ́ kó fún Àgbàlá Gabriel ó ti wà in existence ìgbà tẹ́mi mọ̀ torí ìfẹ́ tí mo ní sí ìyá àbíjọ ọmọ aráyé ó jẹ́ number 1 ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn sọ̀rọ̀ ní ìyá alájẹ kọ́ọ̀tù pé mi ò lè apology sí Muyideen ẹ má gbọ́ wá àti àjùmọ̀ sí nǹkan tó kọ̀ pẹ̀lú Muyideen nǹkan tí Muyideen ṣe nígbà yìí mo ṣàlàyé please I'm not going back to Muyideen kì í mo sọ fún yín ẹ jẹ́ ìyẹn mi ò apology pé kí ni ìyí tí mo bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ máa sọ ìdí tí mo ní ẹ̀rí ẹ̀ ni mo sọ yìí tí ẹ bá fẹ́ kí n bá gbogbo ọ̀rọ̀ jẹ́ fáwọn mùsùlùmí àwọn ọ̀rọ̀ tí mo ti bá wọn gbé pamọ́ láwọn mùsùlùmí àti báwọn wú jáde síta pé gbogbo géèmù tó ń lò fún nígbà yẹn géèmù yẹn jímìkì yẹn padà tún já sí mi lọ́wọ́ tó fẹ́ lò fún ìyàwó ọ̀nà òdodo gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi kí n fẹ́ sọ̀rọ̀ débẹ̀ ni ẹ mọ̀ nǹkan tó lọ́dún social media a lot of things is happening ẹ gbàgbé ẹ o ní tí mo bá mọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé owó mi ni mo dá well is that mommy dùn mí nínú kingdom wọ́n ní 900,000 God bless you I gave him 980 àbí nǹkan ṣá ó rẹ̀ kó yẹ kú díẹ̀ kú pé lẹ́yìn ìgbà náà làwọn wà ní courtroom mo dá 1 million in fact ìdájọ́ kò sá sí ṣe ètò láti dá 1 million naira mo bá dà pé buga kíní kan buga ni mo bá dá 1 million naira níbẹ̀ mo bá tún kó 1 million naira fún mo bá pe Àgbàlá Gabriel mi ò gbà yẹn àmọ́ ìyọ̀ báwo ni wọ́n máa ń sẹ́ni nọ́mbà ẹgbẹ́ sẹ́ni nọ́mbà ẹni yẹn sí wa Àgbàlá Gabriel olórí ìbẹ̀rẹ̀ náà ti ń sẹ́ndì ẹ̀ mo sẹ́ni 1 million naira sí Àgbàlá Gabriel ni wọ́n fi ráyè nígbà tá a bá sọ àwọn ìwà ó nọ́mà èmi ní contribution tèmi 900,000 1 million naira ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta kóòtù màwá lára màálù nígbà tí àbíjà amáráyé tó fẹ́ ṣe birthday 400,000 naira tí wọ́n bèèrè pẹ́sàn lọ́wọ́ ìṣẹ̀yìn kí ló ń jẹ́ Rónkẹ́ sọ pé ẹnìkan ló ra màálù ẹnìkan kọ́ ṣe bó dún ó mọ̀ pé mi mo ra ó mọ̀ pé kóòtù láti ra ìkan lára àwọn ọ̀yá wa gan àwọn ló tún wá dé ló sẹ́ndì makeup artist ó lọ ṣe makeup ojú ìyá àgbèjì tẹ̀rí yẹn ní kóòtù ló ti lọ so bá mi ṣe lọ 1 million 900 400 èlò ló jẹ́ tí mo lè rántí pé mo fi sínú àpò ìyá àgbèjì ọmọ aráyé ìgbà tó yá wọ́n gbé sórí Muyideen àwọn èèyàn pè nípa àwọn fẹ́ kí wọ́n fẹ́ ṣe donation fún ọ̀rọ̀ Muyideen before then Mama Esabod ṣe show kan nígbà kan wọ́n sọ pé ṣé gbà yẹn ni mi rántí wọ́n pé ṣé o ní foundation ó dẹ̀ pé wọ́n bá mi sọ pé ṣé o ní foundation 2.3 God bless you yàtọ̀ sí táwọn èèyàn padà fún o pé àyàlájẹ́ ṣé o ti ní foundation o ti register foundation ní kíní kankan màmá ṣe show nígbà yẹn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn ìyẹn Mama Esabod ìgbà tí kèsì Muyideen dé táwọn èèyàn wá pè mí pé àwọn fẹ́ dáwó fún Muyideen kí ni mo sọ fún àwọn èèyàn mo ní ẹni tó bá fẹ́ dáwó fún Muyideen kó lọ dá fún Àgbàlá Gabriel straight personal money tèmi fún wọn tí mi ò gbé mi ìgbà káàntì kankan jáde personal money tí mo fún Àgbàlá tí mo fún Muyideen was 500,000 naira my own personal money tí mo dẹ̀ sọ fún àwọn tó kù wípé whatever you want to do go and give it to them ẹ lọ ẹ ti ní wọ́n ti gbé àkáǹtì foundation wọ́n ti gbé síta ẹ lọ fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ ṣe èmi ò gba owó mi ìdáwó lẹ́yìn ìgbà tó ṣe ti Muyideen tán mo wá pe Àgbàlá Gabriel ó yẹ pé lẹ́yìn 500 yẹn bí mo tún wá fún ní mi ò mọ̀ bóyá gbogbo tí mo máa fún Muyideen tó jẹ́ personal money mi ò gbọ́dọ̀ ju 750 lọ kò pé 1 million personal money mi tí mo fún ojú 750 lọ lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ pe Àgbàlá Gabriel mo ní kó má kọ́lé fún yàn mọ́ lẹ́yìn ìgbà yẹn
máa kọ́ wá sórí ìkànnì ọ̀dọ́ ẹ̀ ó lọ fún wípé kó wá travel lọ sí God bless you wọ́n ní ẹ ṣe máa Damsey lẹ́yìn ìgbà yẹn àwọn kan wọ́n máa ń gbèyàn wọ́n sọ pé wọ́n máa ń ṣe Jerusalem wọ́n lọ sọ́dọ̀ Àgbàlá tó ní pé mo rí pé lédì yẹn jáde ó tó sọ̀rọ̀ àwọn tó lọ sọ́dọ̀ Àgbàlá ọkùnrin yẹn kí tiẹ̀ náà orúkọ kíni wọn yìí o ó yọ lọ́wọ́ fẹ́ kí n dárúkọ stiaske my God mo wíṣ láti dárúkọ wọn ẹjọ bí amọ̀wá sọ pé tó sìn mo bọ̀ nítorí wá lédè ẹ̀dẹ̀ wá torí pé kẹ́ẹ̀ lè máa mọ àwọn tẹ́ máa bá ṣe business. Okay, mo bọ̀ ẹ jẹ́ kí n pe okay bí mo fẹ́ conversation wọn pé kò sí níbẹ̀ ó máa rán mi létí tó bá wà bí ẹ you feel like àbúrò mi ni you feel like ọmọ dáadáa ẹ̀ alábàárìkà ni you feel like kí ni orúkọ tó sìn ó sí lórí láì ní oh my God màá rántí tó bá padà rí tó bá wà bẹ́ẹ̀ tó bá mo bá wo show mi send the number orúkọ àwọn pípò yẹn fún mi bí aska ó ṣe show lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí lady yẹn lọ sọ̀rọ̀ lórí ọ̀dọ̀ God bless you ẹ̀mí dé 20 God bless you tó lọ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ lórí TikTok tó gbé mọ́mí ẹ̀ tó ń béèrè question lọ́wọ́ ẹ̀ báyìí you fit try your group èèyàn dáadáa ni you fit try your alágbàríkà ni you fit try ẹ̀ lè bá you fit try gbogbo alágbàríkà ni you fit try wọn dáadáa ni mo ti gbàgbé ẹ má wọlé ẹ jẹ́ máa sọ lọ́mọ lè rántí létà ẹ jẹ́ máa sọ lọ́mọ lè tó sìn tó bá wà lórí ibẹ̀ yẹn kò rán mi létí lọ́dọ̀ Àmọ̀rí ẹni yẹn lọ sọ́dọ̀ Àmọ̀rí ó dárúkọ ibẹ̀ yẹn lọ́dọ̀ Àmọ̀rí lẹ́yìn ẹ̀ mọ̀ pé lọ́dọ̀ Àmọ̀rí ó dárúkọ ẹ̀ bóyá aska kìíní ó ti gbàgbé wọ́n náà lọ́dọ̀ sí ẹ̀ confirm ní you fit try confirm ní ẹ̀ so God bless you Odúmáyọ̀ God bless you Odúmáyọ̀ so ó wá lọ sọ́dọ̀ Skyline ìyẹn kọ́ ó lórúkọ táwọn òkú yẹn ń jẹ́ báyìí ó wá lọ sọ́dọ̀ Àgbàlá ńgbà náà ó wá sọ wípé òun fẹ́ ká Àgbàlá máa kóyàn travel ṣẹ́rí Àgbàlá kò mọ̀ nípa kankan ẹ máa sọ pé kó gba lọ́yà kò ní gba lọ́yà ó ní agídí kò kì í gbọ́ràn ẹ kọ́lẹ̀ èyí tí ẹ̀yin tẹ́ ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ ní access sí as in family eléyìí kan sọ fún sọ̀rọ̀ social media ọ̀rọ̀ family àwọn family wọ́n gbọ́dọ̀ wà involved family gbọ́dọ̀ wà involved mo ní náà fún nọ́mbà àwọn people yẹn lọ́wọ́ pọ̀ bí ìmọ̀kan tí mo fi save ẹ̀ ní mímọ̀ tí mo fi save mo ní orúkọ yẹn lọ́wọ́ but bí a travel ṣe má fi traveling sí tó lè gbé wá ní lókè tí mo orúkọ ẹ má wọrí wọ́n escape ní ẹ má wọrí ìjọ tí bá ti rántí ó kàn ní kó yí ṣó ìbàdí ẹ̀kẹ́ ti sọ àdídì òsì lórí náà kò lọ bí ọdún ẹjẹ àwọn tó wọ́n tó bàbá yẹn tó gbá ọ̀rẹ́ Artway God bless you Ọlábísí Kazeem Artway Global Artway lọ sọ́dọ̀ Àgbàlá lóòótọ́ ó chance Àgbàlá o ṣe tó tí ẹ bá sọ bí wọ́n bá ṣe máa sọ ṣùgbọ́n Àgbàlá nítorí pé kò gbọ́n kò dẹ̀ lọ sí sùn kò dẹ̀ kí ń gbọ́ràn kò ní lọ́yà so bí ìyẹn ṣe gbé dé pé ó fẹ́ kó máa Artway wá ní pé kó máa báyọ̀ travel ti lọ gbéwé fún ó máa lọ sí kíní kan country Àgbàlá òdẹ̀ wọ plane rẹ̀ ó máa kọ́ lọ sí African country kan Artway wá gbéwé wá Àgbàlá lọ sign láì ní lọ́yà láì lè kà á dáadáa ó yẹ ó wà lọ sign àṣẹ tó ti wà nínú agreement wọn ni wípé pẹ̀lú Artway ní pé Àgbàlá ló máa wá gbogbo àwọn èrò tó máa kúnnú flight at the end of the day Ọbádára you can leave my page at the end of the day Àgbàlá wà lérò púpọ̀ àwọn lédè tó pèsè lọ́dọ̀ Àmọ̀rí yẹn òun àti mọ̀mísí ẹ̀ lọ àti ó sanwó mọ̀mísí àti ìyá ọkọ ẹ̀ méjì dẹ́ ẹnìkan náà mùmí dẹ̀ mọ̀ ó dáadáa láti ọ̀dọ̀ ọwọ́ mi ló dàgbà sí ọmọ dáadáa ni mọ̀mísí ẹ̀ àti ló jẹ́ sí mi then ẹlẹ́ẹ̀kejì ìyá ọ̀rẹ́ mi kan wà ní Maryland tí ẹ̀ náà lọ láti Ìbàdàn àwọn kan lọ láti UK wọn ṣáà lè lò play flight pé wọ́n bá gbéra wọ́n bá ní wọ́n lọ sí Jerusalem ìgbà tó dé ni wọ́n ó sì bá pè mí pé Artway kì í ṣe Artway Artway ló bá sọ mi pé kí ìdè máa gbọ́ ní Jordan nìna mọ̀ wá mo ní Jordan ó ṣe máa jẹ́ pé Jordan Jerusalem lẹ́ lọ́mọdé pé Àgbàlá gbọ́ àwọn ọmọ wọn tó wà bẹ́ẹ̀ mo máa mọ̀ wọ́n kí ní kò ẹ̀kọ́ ṣe mọ̀ pé mo mọ̀ wọ́n náà mọ̀ pé mo mọ̀ wọ́n mo lè sọ fún ẹ̀kọ́ tó kúrò láti rí kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní Jordan náà wà wọ́n sọ pé mo fẹ́ kí ọ̀rọ̀ Jordan àti lédè yẹn sọ ni o ní tí bá jẹ́ òótọ́ máa kúkú sọ tó bá jẹ́ kókù díẹ̀ ká tó máa sọ tí Àgbàlá tó bá ti jẹ̀bi máa sọ ní tí ò bá mọ̀ nípa ẹ̀ máa sọ òun ti sọ wọ́bọ̀wé wọ́n ti kúra wọn ti lọ bọ̀bọ́ ilẹ̀ ti bá sọ wípé tó bá ti bá àwọn wáyàn òun Àgbàlá ò ní sanwó flight pé ọ̀fẹ́ ní títì at the end of the day wọ́n bá débẹ̀
water kan pass gàrí or gàrí pass by water ìkan ṣáà pass ara wọn gbogbo wa ṣáà wùjú jùjú wọ́n wá ní wọ́n lọ fún wọn sí 3-star hotel wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ní Jordan ní o Àgbàlá náà wà mú wọn lọ bí fún ẹsẹ̀ Jésù Kristi wà ibi tí ẹsẹ̀ Mósè wọlé sí wọ́n ṣe àwọn làwọn yẹn sọ pé ìjọ wo làwọn lọ sí Jerusalem làwọn dágbére ìjọ wo náà lọ Jerusalem àyẹ̀rọ̀ bí mo bá pe Heartway wọ́n bá fún mi náà bẹ̀rẹ̀ Heartway kí ló ṣe làwọn tẹ́ kókó Nàìjíríà wọ́n mọ̀ pé wọ́n ní àwọn òmìnir Jerusalem wọ́n ní Jordan làwọn wà kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn tí ń para àwọn ṣe gbogbo ẹ̀ ẹ̀wọ̀n máa kan tẹ̀lé àwọn olówó ń bẹ̀ ẹ̀wọ̀n ní owó wà ká nǹkan tó wọ́n sọ pé wọ́n máa gbé wọn pé wọ́n máa lọ ní wọ́n pé àwọn máa ṣe tọ́ ẹ̀ kí wọ́n tọ̀ náà lọ ní tourism yẹn náà ni wọ́n máa bá dé wọ́n máa cross ní ìwé àbò cross lórí ìkànnì ló ti wá sọ ó ní wípé ìgbà tẹ́ ẹ padà ságbàlá Àgbàlá ní kó o bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò Celestial reality checks God bless you ma ó ní Àgbàlá ní kó o bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kó o wá fẹsẹ̀ rìn bí ẹni pé ẹ ò jọ máa bọ̀ yes or no àkọ́kọ́ níbo lẹ ti ń bọ̀ níbo lẹ ń lọ tẹ́ pàdé ní òde nígbà yẹn nígbà tẹ́ níbẹ̀ lọ́wọ́ àwọn boys yẹn pé lady yìí máa ṣe show ó sọ wípé báyìí wọ́n ní àwọn ń lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ìwọ gbé Àgbàlá lọ sọ́dọ̀ ìyá ẹ̀ Àgbàlá dẹ̀ fún ìyá ẹ̀ lówó ó ní kí Àgbàlá bẹ́ẹ̀ tọrọ owó fún ìyá ẹ̀ ìdí nìyẹn tó fi ń bínú gbà yẹn pé wọ́n wá lọ gbé Muyideen wọ́n wá tọwọ́ fún Muyideen wọ́n kọ́lé fún Muyideen èmi ò láì kéèyàn máa parọ́ ó cast ni torí mi náà béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó ní kẹ́ bá ń gba owó fún yẹ kílẹ̀ tẹ̀yìn náà bá kẹ́ẹ̀tì ẹ̀ bá kò ní dandan kẹ́ gbé yẹ ìjáde sá ẹ̀ bá àrèjọ oníjọ́ tó ń lọ síbẹ̀ pé òun fún yẹ lówó bọ̀kínní kan ni tí ọkùnrin bá sọ wípé kó sáré bọ́lẹ̀ nínú mọ́tò kó má jẹ́ káyé ó mọ̀ pé àjọ wà ní kó má fẹsẹ̀ rìn bọ̀ ṣé wo mọ̀ kó fẹ́ dú ẹni kí ló ń ṣe kí ló padà lọ ṣe ń bẹ̀ kí lédè tó súnmọ́ ẹ má parọ́ fúnra yín ó láwọn moves kan tí ọkùnrin bá ń ṣe sí ẹ abáwa náà ṣe kékeré rí àwa náà ṣọmọ gírí tí ọkùnrin bá ó ní move tí ọkùnrin á máa ṣe fún ẹ wàá mọ̀ kó fẹ́ dú ẹni wàá mọ̀ kó fẹ́ gba nǹkan kó fẹ́ gba pátá ń di ẹni wáì tó fi ń lẹ̀ mọ́ ọkùnrin yóò mẹ́rí o ìwọ ló wá lọ sínú ẹ sọ pé inú gbólóhà ìwọ ló wá lọ bẹ̀ kí ló ń wá ká ìgbà tó jáde tó sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan ìgbà tí ó jáde ó wá ṣe ó sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi ìgbà yẹn ni mo wá lọ bèrè pé ẹjọ́ kí ló dé táwọn boys wá sọ fún mi pé ìwọ náà dẹ̀ fẹ́ máa rẹ̀ sọ pé ẹ wà nínú mọ́tò níbo ló ti ń bọ̀ níbo lẹ̀ ń lọ ìyẹn ò kàn wá anybody ló lè wá ìrànlọ́wọ́ lọ síbòmí mo dẹ̀ sọ fún ẹ nínú show lọ́jọ́ mo ní pé kò ṣe fún kò tí ì ṣe dọ́dọ̀ yìí yẹn kò mí pé kò ní ṣe bí mo ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn o ìwọ ló wá jáde ló wá bẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn ò dẹ̀ dá sí níwájú Ọlọ́run ọba mẹ̀sáyà ọba tí màá padà lọ jíyìn fún nílé ayé mi ò mọ̀gbà tí wọ́n arrest ẹ kò sẹ́ni bọ̀dì tó fún mi lọ́wọ́ pé wọ́n máa arrest ẹ tó bá jẹ́ pé nìkan wá rí kan lára àwọn boys tó ń tẹ̀lé nígbà tó pé ibi kan báyìí ní Àgbàlá fẹ́ ṣe èmi máa stop wọn nítorí àbí ọmọ ni mí. ṣùgbọ́n tígbà tí wọ́n jáde tó wá ṣapọ́lọ́jì ló jẹ́ ká tún tẹ̀síwájú nínú ìgbésẹ̀ ìwádìí ó rántí bó jáde tó wá sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ onú mọ́tò ló ti ṣe fídíò yẹn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin èmi àtàgbàlá mo kàn ní kí n sọ fún yín pé a ti parí ẹ̀ wọ́n tiẹ̀ try fún mi gan ìfà Àgbàlá try fún mi gan ìwọ ló mọ̀ wá sọ ọ́ ìwọ ló wá sọ ṣé àwọn èèyàn ti gbà yí pé tẹ́ ẹ bá sọ lórí ìkànnì táwa ẹ̀ òun ni àwa máa fi mú èjì kún ẹ̀ta òun làwa máa so pọ̀ tó rà àbáyé gbé a ò sí ń bẹ̀ ọ̀rọ̀ tó bá wà lórí social media òun làwọn èèyàn máa ganu sí wọ́n máa mú ọ̀kan lọ́dọ̀ lágbájá wọ́n á fi kán èjì ṣe ń gbọ́ o ní ọ̀rọ̀ Stargurl nìyẹn o ìgbà tí mo dẹ̀ wá béèrè pé lágbájá ṣe báyìí wọ́n sọ pé wọ́n arrest ẹni o wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó lọ sọ kó wá mú ẹ̀rí wá ní police station pé kò lè sọ pé torí ẹ̀ ló ṣe wá ẹ̀bá dẹ̀ máa ń gbé débẹ̀ yẹn mo ní but at the same time ṣáà ti jáde ìgbà táwọn kan wá ń sọ̀rọ̀ ni wọ́n fi dáhùn pé ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ kìíní àná ni mo sọ mo ní wọ́n nígbà tó dé police station wọ́n lóò lè fìdí ìgò kan kó mi ò ṣépè fún ẹ o ọ̀rọ̀ tí n bá sọ mo máa rántí o torí mi kì í ṣépè fún yàn bí ọ̀rọ̀ Stargurl ṣe rí nìyẹn ó dẹ̀ jáde ó apologize wọ́n dẹ̀ àmọ́ wọ́n ṣe kán tọ́jọ́ fapọ̀ wọ́n parí ẹ̀ láàrin ara wọn bóyá wọ́n tiẹ̀ wá padà dóra wọn àmọ́ bóyá wọn ò dóra wọn mi ò mọ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó ń pariwo tó ń sọ̀rọ̀ yẹn ọkọ Star Lady Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ Oríyọmí and that
that was when nígbà tí ọ̀rọ̀ Oríyọmí Hamzat ṣẹlẹ̀ tó lọ sí orí TikTok ìgbà yẹn lòun náà jáde ló ń sọ̀rọ̀ ó ń fún wọn ní support nígbà yẹn ọkọ ẹ̀ Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ mi ò dẹ̀ sọ gbogbo ẹ̀ nígbà náà kì í ṣe pé mi ò mọ̀ èmi náà fọ̀rọ̀ síkùn bí àgbà mi ò dẹ̀ ṣe pé fún ẹ ṣùgbọ́n gbogbo èpè tó ṣẹ́ yẹn o deserve fúnra rẹ ló fẹnu ara ẹ sọ ẹlẹ́rù àgbẹ̀rù ẹ̀ ṣèbí ètò onímọ̀ṣẹ́ pé ní ti bá ti sọ jẹ́ kí n gbé ní tó sọ kí ìwọ náà gbé tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lórí ìyẹn nìyẹn lórí ọ̀rọ̀ ológun dúdú bàbá sójà ó lòun ọkọ sójà èmi ọkọ rẹ̀ rè bàbá ẹ cast ni torí nígbà tẹ jáde tẹ sọ̀rọ̀ pé súlè èbèbè ẹni ọ̀rẹ́ ẹyin ni súlè èbèbè dẹ̀ ẹ̀rùn lẹ̀ pa lẹ́kìtì o ò ní £1 tó gbé sí lórí o ò ná £1 o ò gbé o ò béèrè ẹ̀ o ò mọbi tó wà o kàn jáde o wá parọ́ fún wa wípé ọmọ súlè èbèbè pè ẹ́ ó sọ fún ẹ wípé kìnnìkan wọn ò fún onílẹ̀ wọn ní ẹ̀ẹ́dẹ̀ béèrè èwo nínú wọn ẹlẹ́ẹ̀rán tí orúkọ ẹ cast ní so ó sì ń dùn yín èmi náà ní bu yín púpọ̀ mo kàn ní ẹ̀kọ́ ní ẹlẹ́nu ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ abẹ́nínú ṣọ́ṣọ́ yẹn mi ì bú àgbàlagbà sá bọ̀ ẹ cast ní ó dẹ̀ dùn yín ẹ má bínú bọ̀ ẹ cast ní ẹ parọ́ ẹ ṣe pé ayé sójà lẹ ti ní kinní mọ́ lẹ ti ní skill mọ́ ayé jẹ́ ń sílà wà ẹ ní skill kankan mọ́ tẹ bá fẹ́ gbé àìṣe nígbà tí ó ti sọ social media ẹ lè wá parọ́ fáwọn èèyàn bí rọ́bà dẹ̀ lọ́lọ́gbọ́n lórí social media òótọ́ ọ̀rọ̀ máa ń le bá ọjọ́ tó òótọ́ ọ̀rọ̀ bá ti le bá a sọ ayé ò parẹ́ ẹ má bínú sá ẹ cast ní sá ó dẹ̀ dùn yín àbí ìyá èmi tí ẹ fẹ́ pé yẹ kẹ́ ẹ ṣorin fún mi pé mo ti popular torí ẹ ṣorin fáwọn sọ́jà ẹ bá ṣorin fún Babangida tẹ ẹ ṣorin fún Abacha ẹ bá ṣorin fún Ìyálájẹ náà kò burú ayé àmọ̀ pé yes Ìyálájẹ náà ti ṣe kí ó ti ganú ayé ẹ jọ ẹ fún mi rẹ́kọ̀dù kan ìtàwọn ọmọọṣẹ́ yín ṣe àwọn yẹn olórúkọ ṣe pé mi bá yín play ẹ̀ ṣùgbọ́n lógun dúdú ẹ bá jáde ẹ bá ṣe rẹ́kọ̀dù fún Ìyálájẹ màá bá yín èmi náà ti gánú ayé nìyẹn àwọn àánú òwe tọ̀ nínú story ti yín gan nínú history yín pé lára àwọn tẹ́ ẹ ṣe wù fún èmi náà orúkọ Ìyálájẹ bá tún wọnú ìwé àbẹ́rẹ́ kò sí ti fi ń ṣe èèyàn ìyẹn lọ God bless you ẹ ṣe mà mọ́mí alihan ẹ ṣe lórí ìyẹn mo ti dáwọn méjì yẹn lóhùn ètí mo fẹ́ dá lórí yẹn so general one now let's talk about the general one lórí ọ̀rọ̀ kejì èmi ò support Àgbàlá o èmi ò dẹ̀ lè support ṣe rí ìkọ̀kọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ni wípé before now ẹ ti pọ̀ lórí TikTok o torí gbàtà ẹ ṣe meeting lémi lórí ẹ ti pọ̀ jù báyìí lọ o please help me to power tap ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ let's go to ọ̀rọ̀ kejì àkọ́kọ́ I want to give kudos to Akin ọkọ àwọn single mothers for that beautiful show lọ́jọ́ yẹn mo ti ń sick mo ti ní flu mo ti wà nílé gan mo ń sùn nígbà tí bàbá ọ̀nà òdodo pè mí bàbá ọ̀nà òdodo wá pè mí látojú oorun hello Ìyálájẹ mo jáde olóòrè mi ni wọ́n ní kí má bọ̀ wá sí orí TikTok yó pé àwọn kan wọ́n ti ń ṣe show Àgbàlá lọ́wọ́ mo ní kí ló wá kàn mí bẹ́ẹ̀ àwọn sọ pé Àgbàlá ṣe kíní kan gbà kan mo ní bàbá ọ̀nà òdodo tẹ́ ẹ bá ń gbọ́ bàbá ọ̀nà òdodo náà reach out sí mi God bless you sir ẹni tẹ́ bá mọ bàbá òdodo dẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ tó ó ní wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ sọ bàbá ọ̀nà òdodo mo ní ṣẹbẹ́lẹ̀ tí wà mí ẹni wọ́n ti ẹ̀gbọ́n sókè mo ní ẹ padà lọ bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n bá ti ń sọ pẹ̀lẹ́ rí mo ní ẹ jáde síta mo ní ẹ fún Àgbàlá jẹ mo ní ẹ má support ẹ o bàbá ọ̀nà òdodo tí bá parọ́ ẹ jáde kẹ wá já mi o ní ọjọ́ tẹ́ ẹ pè mí mo ní tẹ́ ẹ náà ń sọ lọ́wọ́ báyìí bó ṣe nǹkan kan mo ní rẹ̀ mí mo ní ṣùgbọ́n ẹ lọ darapọ̀ mọ́ wọn tí ẹ bá rí páwọn yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí mo ní ẹ jáde ẹ lọ ṣe kíni ẹ lọ fún Àgbàlá jẹ Fọláṣadé Búsàrí ṣó wà lórí kọ́ ó wà lórí fóònù spíkà ni ó pè mí ọ̀rẹ́ mi nǹkan bá ń ṣẹlẹ̀ mo ní Ṣadé Àgbàlá ti fọ́kọ̀ọ̀pù tipẹ́tipẹ́ mo ní tó bá ti jẹ́ pé tí wọ́n sọ pẹ̀lẹ́ rí mo ní lọ fún jẹ Ṣadé tó bá wà lórí fóònù o lè sáré pè mí láàrin ìṣẹ́jú kan kó confam yes or no lọ́jọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní èmi ò support irọ́ máa sọ ìdí tí mo ṣe kọ́kọ́ gbàgbé nígbà tí mo bèèrè pé kí ló ṣẹlẹ̀
Ṣadé ló wá ṣàlàyé fún mi pé wọ́n lẹ́nìkan wà wọ́n ló sick wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ Àgbàlá wọ́n ní Àgbàlá gba wọ́n ti dáwó fún un ó wá gba owó gbowó yẹn gbowó ẹ̀ ẹmọ tó bí mi nínú jù nínú gbogbo story yẹn ni wípé ó wá delete post ẹni yẹn. Ṣadé pè mí sórí studio line pè mí Fọláṣadé Búsàrè ṣé Fọlá nation àbílẹ̀ ó gbowó yẹn kékeré ẹni yẹn wá lóun lọ ó wá delete post yẹn ó dùn mí bàjẹ́ ó wọ́ sí kí ni ìtumọ̀ ẹ̀ ó fẹ́ pé bí do not disturb ló wà sorry mi sọ ti pè mí hello hello báwo ni Ṣadé ẹ kó ètò àwa nìyẹn ó ṣé gan God bless you adúpẹ́ pàlà tí àgbọn náà ti fi sára o. Olúwa ṣeun ẹ bá mi tag Àgbàlá Gabriel àmín ó ṣé gan ní ọjọ́ tí àwọn Akeem tí wọ́n ń ṣe show tó pè mí lórí phone pé nǹkan báyìí ni wọ́n ń sọ o Ìyálájé kí ni mo sọ fún ẹ má bò mí o ní tí bá sọ láàrin ìṣẹ́jú kan má bò mí jọ torí tọlọ́run má fi kún má yọ kúrò bẹ́ẹ̀ exactly tí bá sọ ni kò sọ fún ẹ. Ó yá. Ìyálájé ní kí n sẹ́ndì fídíò yẹn ibi tó ti ń sọ̀rọ̀ yẹn. Yeah, kò sẹ́ndì líǹkì yẹn. Bẹ́ẹ̀ni mo lè sẹ́ndì líǹkì yẹn even ever before you watch it you now ask me to explain. Mo ní kò ṣàlàyé. ṣẹlẹ̀ ọ̀wọ́ kejì mo lè sọ pé nǹkan báyìí lọ́kọ single mother náà ń sọ lọ́dọ̀ lórí TikTok and you told me that go out there pé tó bá jẹ́ bó ṣe rí nìyẹn o tí wọ́n dẹ̀ mú evidence wá mo ní àpọ́nlọ́ gbé receipt jáde o you said kí n má support Àgbàlá o ní stage ìtawà yìí o pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong that's what you told me and that's what I did. Òṣèlú ní kò lọ fún jẹ pé tó ṣe yẹn wrong àbí. Because you are not feeling okay right now. Pé ara pé adé tó ṣe fídíò mo rí everything. Ọ̀rẹ́ wa ní pé ọ̀rẹ́ mi lọ fún Àgbàlá jẹ dáadáa. Pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. God bless you. That's what you told me and that's what I did. Yeah. Ó pè mí mo ní kó lọ fún jẹ. Àìmọye àwọn speakers tó pè mí tí mo sọ fún wọn pé àní tó ṣe mo ló wrong mo ní ẹ lọ fún jẹ tó bá ti jẹ́ wípé n tó ṣe nìyẹn èmi ò kí support rọ o àwọn tó mọ̀ mí ara mi tí ò yá ni ló ṣe ń dùn mí tí mo ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣé rí nígbà tí lady yìí ṣàlàyé fún mi nígbà tí Ṣadé tó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi mo wá ní ṣé bó ṣe rí nìyẹn ó ní bó ṣe rí nìyẹn ó ní lọ jáde lọ fún jẹun mo ní mi ò ní láti rí ẹ̀rí ó ní lédè yẹn tiẹ̀ ti sọ̀rọ̀ ẹni mo ní ó dín nǹkan kan tó ti ṣẹlẹ̀ tí mo fi ní ìgbàgbọ́ wípé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí mo fẹ́ mú wa rìnrìn àjò kékeré kan nígbà tí God bless you mommy nígbà tí Dorcas yèyé Atáyéṣe òun náà sọ pé you told me the same thing nígbà tí wọ́n send message sí mi wọ́n call the church pẹ̀lú mi pé Ìyálájé ṣé mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media lórí ọ̀rọ̀ Àgbàlá mo sọ fún wọn èyí Dorcas mo ní ó fọkọ ẹ jẹ́ kí n ka message ẹ jẹ́ má bínú o tí mo fi reply wọn èmi ò kí bí o sì jábò sí o ṣé àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ pé mi ò náìsì èyí tẹ́kọ̀ máa ń sọ pé Ìyálájé kíní kan nǹkan àti tí ń bá mọ̀ òótọ́ ọ̀rọ̀ ìgbà tó béèrè mi mo yá fóònù ilé ẹ̀kọ́ tí wọ́n ó dẹ̀ pé fóònù ńlá yẹn ni mo fi ń ṣe wọ́n ní pé Ìyálájé ṣé ara mi ò dẹ̀ yá wọ́n ní wọ́n sẹ́ni mẹ́sẹ̀jì pé ṣé mo rí gbogbo nǹkan káwọn tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì ṣé mo ti gbọ́ mo ní mo ti gbọ́ mo ló fọ́pọ̀ mo ní ẹ má support ẹ o ẹ lọ fún jẹ bí mo ṣe sọ fún house of TMS nìyẹn mo ló ti fọ́pọ̀ ti pẹ́ no be today mo ní ẹ lọ fún jẹ èmi ò lọ́wọ́ sírú nǹkan báyẹn Ọlọ́run gbogbo àwọn tó sọ fún mi ni mo sọ fún
ìgbà tí màmá Esabod get in touch pẹ̀lú mi fẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá yẹn kiri kan mo ní bẹ́ẹ̀ ṣe ń pè mí mo ní màmá tá bá porí akọni mo láfidà halẹ̀ gàràgà mo ní màmá mò ń bọ̀ wá sọ mo ní ẹ̀kàn lẹ́ ẹni kán mọ́ bínú màmá Esabod ẹ bá ń káàdì wọn kí wọ́n wá jókòó káwọn náà wá gbọ́ torí pé ẹlẹ́ ti sọ wípé kí káwọn èèyàn dákẹ́ kọ́ má sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ lé tèmi bá sọ yìí torí tẹ́ bá sọ̀rọ̀ lé ó máa dùn mí torí ẹ̀yin náà wà lára àwọn tó call me out màmá ṣe ẹgbọ́n màmí Aláṣàbí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lé tí mo bá sọ yìí lóòótọ́ mo gbọ́ pé wọ́n lé ẹ ti bá bẹ̀bẹ̀ o ẹ ti bá sọ ìtẹ́ ẹ bá sọ èmi ò sọ pé bí a mo kọ ọ̀rọ̀ mo da ọ̀rọ̀ nínú o ṣùgbọ́n èmi á ṣàlàyé tèmi torí pé èmi ni wọ́n ń porí ẹ̀ tó ń porí mi lọ́sàn-án lóru màá ṣàlàyé màá wá bẹ̀ yín nítorí ìtọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá sọ̀rọ̀ mi tẹ́ ẹ ti bú mi tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn bóyá ẹ ti mi ní kẹ́ ẹ má forgive ẹ mi ní kẹ́ ẹ gbàgbé ẹ o mi ní kẹ́ ẹ má kẹ́ ẹ sọ kí mi ní èmi ò wá tọrọ àforíjì pé kẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ̀ bọ̀ ẹ kàn tẹ̀ kọ́kọ́ bá ẹ sọ tẹ́ bá kọ́ fẹ́ tí gbọ́rọ̀ tí mo fẹ́ sọ ní tẹ́ bá fẹ́ ní wá sọ ẹ kàn tẹ̀ kọ́ sọ ná